Ẹ̀yin tèmi, ó gàgàrá ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Aja on Point by 2 ṣe wà lénìí. Ẹ̀yin tèmi, tí a bá ń retí pé a lè fọ community mọ́ pẹ̀lú àwọn ìwà burúkú yìí, I doubt it. I doubt it. A lè fọ́ mọ́. So kí ọlọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ̀ ni, kí aláya kìlọ̀ fáya ẹ̀, kọ́lọ́kọ kìlọ̀ fọ́kọ ẹ̀. Ibi tí àwọn èèyàn ti ń drag ọmọge Saida, ibẹ̀ la rí táwọn èèyàn kan ti jókòó sí live tí wọ́n ní kò sí n tó jọ. Àwọn ó continue láti mọ fọ́kọ lọ́kọ náà ni. Àwọn ó continue láti mọ fọ́kọ lọ́kọ kí ìyàwó kó kóra ẹ̀ sọ́hùn. In fact, ṣíṣe làwọn èèyàn ń gbẹ́ Saida lẹ́yìn ọ̀kan, ibi tó ti máa gé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ìwà burúkú yìí fún, kó ṣe nǹkan tó dáa. Obìnrin tó jókòó síbi ìkọ̀rọ̀ yàrá ẹ̀ tó wá tú obìnrin olóbìnrin yìí síta, no matter nǹkan tó ṣe, it is not a weapon to be used. It's not a weapon to be used because nǹkan tó ṣe fún arábìnrin yìí kò lè tán láíláí. Kò lè tán láíláí. Fún gbogbo àwọn tó mọ̀kànmọ̀kàn, àwọn tó mọ bí wọ́n ṣe ń ronú, tí wọ́n ní, wọ́n jẹ́ kó popular sí ni. Wọ́n jẹ́ kí ọmọge Saida popular sí. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀, mo gbà ládùá kí ìwọ náà popular that way. Mo fẹ́ kí ìwọ náà fi òwò ara rẹ kó fi popular. Ọmọge Saida, ṣé Ọlọ́run ò bùkún ni? Ọlọ́run bùkún. Ẹ̀yin náà rí lórí social media. Èèyàn mélòó nínú ẹgbẹ́ rẹ̀ ló nílò oore ọ̀fẹ́ yẹn? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe ti òhò. Ó wá ní ìwọ nígbà tó tú òhò síta. Fídíò ọmọge Saida yẹn tèmi, ó wà ní porn site. Ó wà ní porn site. Ṣerú popularity ta gbàdúrà fún ara wa nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé ó wà popular sí, ìkà ni yín. Ìkà ẹ̀dá ni yín. Ìkà ẹ̀dá ni yín. Ẹ̀yin ò tẹ ẹ̀rọ tàwọn ọmọ ẹ̀. Anybody can go to hell. Anybody can talk nonsense. Anybody can say anything. I don't bloody care. Ṣùgbọ́n nítorí àwọn ọmọ mi wà nínú àwọn ọmọ èèyàn tó jẹ́ nínú àwọn ọmọ ẹlòmíì tó jẹ́ pé wọ́n stubborn. Báwo ni ìyá tí òhò ẹ̀ ti wà ní porn, báwo lo ṣe fẹ́ explain fún ọmọ bẹ́ẹ̀? Báwo lo ṣe fẹ́ explain fún ọmọ bẹ́ẹ̀? Ṣé kíní yìí gan ò ní jẹ́ kí ọmọ dìsọ́nù ìyá? Ẹ̀yin ò mọ̀ pé karma títí ayérayé lélẹ̀. Karma títí ayérayé lélẹ̀. Karma títí ayé lélẹ̀. Eléyìí ṣe popularity. Eléyìí nǹkan tá ń pè ní karma ni. Nǹkan tá ń pè ní karma ni. Nevertheless, kò lè parẹ́. Ọmọge Saida, life continues. Láti ìsín lọ, gbogbo èèyàn tó bá fẹ́ be with you, you be with the person. Èèyàn tó bá fẹ́ be with you, let the person get out. O ní láti mú orí ara rẹ̀ ṣinṣinṣin. Tó bá possible, gbogbo àwọn tó release the video yẹn, tó bá possible, you can sue them. You can sue them because ó ti jẹ́ kó lose the great respect. Òótọ́ ọ̀rọ̀ ni mo sọ. Ó ti jẹ́ kó lose the great respect. Ẹ̀yin tèmi, ṣé ẹ rí ní ọdún náà lọ́hùn tí wọ́n sọ di Tiwa Savage. Ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ Tiwa Savage, ẹ dákun máa sọ. Ní ọdún náà lọ́hùn tí wọ́n release Tiwa Savage. Mi ò mọ̀ rí fídíò yẹn wo. Mi ò rí wo. Àmọ́ ńgbà tí ó di pé à ń wá Saida ká, ọmọge Saida, I'm telling you, kò dẹ̀ sí nǹkan náà. Ṣé ẹ rí àwọn tó sọ pé ó pẹpẹ, ó beautiful, òbógbóbómi, àwọn ni wọ́n fa wàhálà ẹ̀. Àwọn ni wọ́n fa wàhálà. Oníkálukú wá fẹ́ wo nǹkan tó pẹpẹ, ó clean jọ. Gbogbo àwọn tó ní ó clean jọ yẹn, àwọn ló bà tiẹ̀ jẹ́. Àwọn ni wọ́n jẹ́ kí àwọn èèyàn lọ tọpinpin, wọ́n bẹ̀rẹ̀ sí ní wo káàkiri. Kí ló dé tẹ́ fi máa describe ẹ̀ bẹ́ẹ̀? Àwọn èèyàn wá sinmi until they found it. Ṣé láwọn porn site náà, àwọn náà wà mọ́ sáré katakata pé kí wọ́n rí ibi gbé sí porn. Ọmọge Saida wà ní porn. Tiwa Savage wà ní porn. Obìnrin kan dúdú báyìí tó ń ṣe fíìmù náà, ó wà ní porn. Máa kan báyìí náà wà ní porn. Gbogbo ẹ̀ ni mo rí ńjọ́ náà yín tèmi. Ìgbà yẹn mo wá ṣe báyìí. Mo wá jorí mú báyìí. Mo ní kíre. Automatically, that means tí àwọn ọmọ èèyàn bá tiẹ̀ kéré nígbà tí wọ́n release ẹ̀, tó bá yá, àwọn ọmọ èèyàn ó dàgbà, wọ́n máa wò bóyá wọn ní porn site. Ẹ̀yin tèmi, gbogbo ẹ̀yin tẹ́ ní ọmọge Saida popular nítorí kíní. Kò sì ní yẹ yín. Irú ẹ̀ ó ṣẹlẹ̀ sí yín. Kí ọmọ dàgbà kó dẹ̀ lọ mọ wo, kí èèyàn kan máa sọ fún pé like this thing drastically gan máa affect àwọn ọmọ yẹn pé wá dákẹ́jọ́ òbóyá ẹ̀ wà ní porn site. Ẹ̀yin ọmọ, ẹ̀yin mo kí púpọ̀. Ẹ̀yin ni mo mọ̀ kí púpọ̀. Ẹ̀yin ni mo kí púpọ̀. Ẹ̀yin ni mo kí púpọ̀. Ọmọge Saida, gbogbo àwọn tó sọ wípé ó clean, àwọn ló kó bẹ́ẹ̀. Torí ó clean gan làwa ń wá káàkiri fẹ́ wo báwo ló ṣe clean. Ṣó clean tó tèmi ẹ jẹ́ ká wò. Àwọn èèyàn wá ń ṣe kàràkàtà until they found it.
until they found it. Ẹ̀yin tèmi, ó gàgàrà, ó gàgàrà. So ẹ̀yin tí tèmi, fídíò ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ ṣe yìí, tó bá jẹ́ pé fídíò yìí pọ̀, màá gé níbí báyìí.